ọjọ́ ajé tuntun lónìí ajé òkúkúrú sọ yóò fi lé wa ṣe ibùgbé o àmì ìròyìn fẹ́lífẹ́lí òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Monday ọjọ́ ajé ọgbọ̀n ọjọ́ nínú oṣù kẹwàá ọdún 2023 Femi Adénúgà ni oníròyìn síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn adarí padà bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí Femi Gbajabiamila lánàá ti ṣe ọjọ́ àìkú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún yìí òun mà ló ti sọ̀rọ̀ kan jáde o wípé kò sí bí àwọn èèyàn bí wọ́n ṣe lè ṣe kùrùkẹrẹ tó tàbí láti dàbàrú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu èyí tó lè mú kí Tinubu kó ṣìṣe o ó ní kò jọ láké kò jọ lóko nítorí pé nínú àwọn ààrẹ èyí tó ní ọgbọ́n ìmọ̀ òye tó sì ní àfojúsùn rere ọ̀kan nínú wọn ni Bọ́lá Ahmed Tinubu jẹ́ o ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáláyé ó ní pẹ̀lú gbogbo ìbanilórúkọ jẹ́ àti ìdúkokò mọ́ni lórí àwọn ọ̀rọ̀ ilé ẹjọ́ èyí tí wọ́n gbé ka ààrẹ Bọ́lá Ahmed Tinubu láyà ó ní gbogbo rẹ̀ ó ní asánbánsá òfo ọjọ́ kejì ọjà ni o ọ̀gbẹ́ni ọ̀hún Femi Gbajabiamila tó sọ̀rọ̀ náà tó fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ X eléyìí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí tí í ṣe abẹ́yẹfù bí àṣà òun mà ló ti sọ̀rọ̀ òun lánàá o tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ àìkú lónìí òun sí ètò ìdájọ́ eléyìí tílé ẹjọ́ gíga lẹ̀ yìí tí wọ́n dá ní ọjọ́bọ̀ tó kọjá yìí gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti fìdí rẹ̀ múlẹ̀ wípé ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó sì ń ṣe dáadáa síwájú sí o ó ní pẹ̀lú bí àwọn èèyàn òun pàápàá jù Atiku Abubakar Peter Obi àti àwọn ènìyàn tí wọ́n ń pa àwọn irú oríṣiríṣi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́sẹ̀ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ìbanilórúkọjẹ́ lásán ni tó sì jẹ́ wípé kò ní nǹkan kan ṣe o kò tún inú kankan kúrò lára ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ sì ni kò lè mú kó ṣìṣe tàbí kó sọ àfojúsùn ohun rere rẹ̀ àtòun àti àwọn mẹ̀wàá rẹ̀ èyí tí wọ́n jọ ń ṣe ètò ìṣèjọba kò lè mú wọn sọ àfojúsùn rere wọn fún orílẹ̀-èdè Nàìjíríà nù bí kò ṣe wípé ibi ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lọ láwọn ibi tó dáa ló kọjú mọ́ àti gbogbo àwọn tí wọ́n jọ wà nínú ètò ìṣèjọba gẹ́gẹ́ bí Femi Gbajabiamila bó ti gbé ìròyìn ọ̀hún jáde lánàá lórí ìkànnì ayélujára rẹ̀. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress TUC àti NECA lánàá ni wọ́n gbà ti sọ̀rọ̀ jáde pẹ̀lú bí gbogbo nǹkan bó ti ń lọ lábala ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo nǹkan di ọ̀wọ́n gógó bíi méjì nínú ọjà báyìí o pàápàá jù lórí ọ̀rọ̀ owó náírà àti dọ́là eléyìí tí wọ́n ní náírà lẹ̀ yìí ó ti larí mọ́ ògiri ó ti kọ́wọ́ sílẹ̀ ó sì ti kó ẹsẹ̀ sókè báyìí níwájú dọ́là kan tí ṣòwò orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde láti àwọn igun mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún NLC TUC àti ẹgbẹ́ NECA ni wọ́n sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó nílò àpérò ni nítorí àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò fún gbogbo ọmọ orí o ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o àwọn ti ṣetán láti bá ìjọba àpapọ̀ jókòó yí tábìlì wò lórí ọ̀nà tí wọ́n yóò gbà láti lè rí dájú wípé owó wa ti ṣe náírà ó níyì láwùjọ àwọn owó pàápàá jù níwájú dọ́là wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹgbẹ́ NLC wọ́n ní bí òkè bá pọ̀ bí ò lọ bá Muhammad yóò lọ bá òkè àwọn yóò gbé ìgbésẹ̀ tó àwọn tí ọ̀rọ̀ kàn lórí bí wọ́n ṣe ṣe àtúntò àti àtúnṣe sí owó náírà eléyìí tí ò bá dọ́là dọ́gba mọ́ o ní ìgboro àwọn owó láyé o wọ́n ní àwọn ó tọ̀ wọ́n lọ bí ìjọba àpapọ̀ bá kùnà láti lè gbé ìgbésẹ̀ ètò tọ́ àti ètò yẹ bákan náà ni wọ́n fi kún nínú ọ̀rọ̀ wọn o wípé àdéhùn tó wà láàrin àwọn igun méjèèjì ọ̀hún
NLC àti TUC wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n forí ejò ọ̀ká wọ́n fi hàn mú o lórí àwọn àdéhùn àti gbèdéke tó ń tí àlàkalẹ̀ eléyìí tí wọ́n jọ kí wọ́n bọ̀ àti eléyìí tí wọ́n gbé síwájú ara wọn o. wọ́n ní bí wọ́n bá kọ̀ jálẹ̀ láti mú àwọn àdéhùn ọ̀hún ṣẹ, wọ́n ní ìyanṣẹ́lódì àwọn òjijì ni yóò bá ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ àfi bí olè eléyìí tó wọlé lóru. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ní iyàrá ilé ìtajà àti ṣòwòṣòwò nínú agbègbè kan èyí tó wà ní Ìkọ̀tún ni wọ́n ti ké gbàjarè sí ìta báyìí o sí ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn ènìyàn tó ní iyàrá ìtajà ọ̀hún èyí tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ó dàwó lulẹ̀ ní ọdún 2020 lásìkò tí wọ́n fẹ́ ṣe àfikún àwọn ọ̀nà èyí tó ń bẹ ní agbègbè Ìkọ̀tún ní ìjọba ìbílẹ̀ Àdìmọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó, pẹ̀lú ìlérí tí wọ́n ní lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó ṣe fún wọn lọ́dún náà lọ́hùn tí ṣọdún 2020 wípé láàrin àsìkò èyí tí wọ́n ṣe àfikún ọ̀nà tí wọ́n fẹ́ fẹ́ lójú dáadáa yìí, ìjọba ìpínlẹ̀ Èkó yóò fún àwọn ènìyàn èyí tó jẹ́ wípé ṣíṣe fífẹ̀ ojú ọ̀nà ọ̀hún ó ṣe jàǹbá fún àwọn yàrá ilé ìtajà wọn tá a mọ̀ sí ṣọ́ọ̀bù àti kọ́ńpílẹ̀sì ní agbègbè náà. tó fi ń kóra jọ o, wọ́n ní wọn ò rómìnira bẹ́ẹ̀ sì ni wọn ò rẹ́jẹ̀ o láti ìjọba ìpínlẹ̀ Èkó eléyìí tó sì ti jẹ́ kí ètò ọrọ̀ ajé ẹlòmíín kó dẹnu kọlẹ̀ tàbí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n tiẹ̀ kó igbá wọlé o látàrí jàǹbá eléyìí tí wọ́n ní ṣíṣe àfikún fífẹ̀ ojú ọ̀nà náà ó ṣe fún àwọn ènìyàn tí wọ́n wó ṣọ́ọ̀bù wọn ní agbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Àwọn àyè ilé ìtajà ọ̀hún tí wọ́n wó dàwó lulẹ̀ ni wọ́n ní ó dín díẹ̀ ní 100 ni o, bí 90 àwọn ilé ìtajà 90 shops òun ni wọ́n sọ pé wọ́n dàwó lulẹ̀, ṣùgbọ́n wọ́n wá bẹ ìjọba ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n rántí ìlérí tí wọ́n ṣe fún àwọn lọ́dún 2020 kí wọ́n sì ṣàánú àwọn láti lè ṣe ìrànwọ́ fún wọn o, nítorí pé ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tó ti mú kí ètò ọrọ̀ ajé ẹlòmíín kó dẹnu kọlẹ̀, ó sì ti sọ ẹlòmíín dẹni tí ò lè tajà nínú ṣọ́ọ̀bù wọn ti ṣe wípé ẹ̀gbẹ́ ẹ̀bá ọ̀nà ló ti ń tajà ní ìgbà tí owó ò tó nǹkan kan mọ́ o lórí àkóbá eléyìí tí fífẹ̀ ojú ọ̀nà náà tó ṣe fún àwọn ènìyàn tí wọ́n wó ṣọ́ọ̀bù wọn ní agbègbè Ìkọ̀tún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn ọmọ léńjeléńje ẹlẹ́mìí èṣù tí wọ́n hùwà búburú o ní agbègbè ìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n ní àwọn ọmọ léńjeléńje ọ̀hún tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 6 àti ọdún 9 ni wọ́n dáná sun iléèwé ìjọba kan èyí tó ń bẹ ní agbègbè Ìṣẹ́rí Ọlọ́fin ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọ̀nù alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá o, èyí tó gbé jáde lánàá fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣe ọjọ́ Sunday. Òdútọ́lá ní gẹ́gẹ́ bí àwọn ọmọ òun ti sọ̀rọ̀, wọ́n ní àwọn ráyè wọ ilé ẹ̀kọ́ náà lásìkò tí ò sí ẹnikẹ́ni nínú ọgbà iléèwé ọ̀hún lọ́jọ́ Sátidé èyí tó kọjá yìí, tó sì jẹ́ pé wọ́n lọ sínú àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn, àwọn ìwé àti àwọn ohun tí ń bẹ níbẹ̀ làwọn ọmọ òun tí wọ́n dáná sun. Àwọn ọmọ òun tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún èyí tó wà ní Ìṣẹ́rí Ọlọ́fin níjọba ìbílẹ̀ Ifọ̀ Ewékòró ni wọ́n hùwà iṣẹ́ ibi náà tí ń ṣe àwọn ọmọ ọdún 6 àti ọmọ ọdún 9 kan o. Àwọn méjèèjì ọ̀hún ni wọ́n ti mú báyìí o, tó sì jẹ́ pé wọ́n dáná sun iléèwé náà èyí tó bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá ìjọba nínú iléèwé ọ̀hún tó bàjẹ́ o. Ilé ẹ̀kọ́ náà tó wà ní agbègbè Ìṣẹ́rí Ọlọ́fin èyún Community Primary School Ìṣẹ́rí Ọlọ́fin níjọba ìbílẹ̀ Ifọ̀ Ewékòró, àwọn ọmọ méjì ọ̀hún tọ́jọ́ ni wọ́n wà ní àárín ọdún 6 àti ọdún 9 tí wọ́n dáná sun iléèwé ara wọn o ló ti wà ní àgọ́ ọlọ́pàá báyìí láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà rọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, èyí tó fà kí ọ̀pọ̀lọpọ̀ dúkìá kó
kó jóná gúdúgúdú nínú iléèwé ọ̀hún tó sì jẹ́ wípé àwọn ọmọ méjì náà wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ìyẹn community primary school èyí tó ń bẹ ní Ìṣẹ̀rí Ọlọ́fin ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn. Òdútọ́lá ní ìwádìí tí ń lọ wọn yóò sì parí ọ̀rọ̀ wọn gẹ́rẹ́ tí ìwádìí bá ti tán. Ìjìyà tó tọ́ sí ọjọ́ orí wọn lábẹ́ òfin ni wọn yóò fi jẹ wọn. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin bí ọkùnrin ni eyín Florence Ọ̀tẹ́dọlá tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy tí í ṣe ọmọ kan gbòógì nínú àwọn olówó ilẹ̀ yìí eyín Femi Ọ̀tẹ́dọlá òun mà ló ti sọ̀rọ̀ wípé lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí àwọn olè wọ́n jà òun lólè ní orílẹ̀-èdè United Kingdom ní London lọ́hùn-ún tí wọ́n sì gba iPhone 14 Pro Max tó wà lọ́wọ́ ọ̀hún tí wọ́n gbà lọ. DJ Cuppy èyí tó mú ọ̀rọ̀ ọ̀hún jáde ló fi léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Twitter rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n lò tí wọ́n sì ti pa lórúkọ rẹ̀ sí X báyìí ń ló fi ọ̀rọ̀ ọ̀hún síbẹ̀ tó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní Soho ní orílẹ̀-èdè London lọ́hùn-ún ló wá sọ tó sì bẹ àwọn ọlọ́pàá ní agbègbè náà wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá òun tètè jára mọ́ ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n lè rí fóònù olówó iyebíye iPhone 14 Pro Max ọwọ́ ọ̀hún tí àwọn olè tí wọ́n gbà lọ ní ìlú náà ní orílẹ̀-èdè London kí wọ́n àwọn ọlọ́pàá kí wọ́n dákun dábọ̀ láti bá òun gba fóònù ọ̀hún padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wúlò fún òun lórí iṣẹ́ òun àti lórí ọ̀rọ̀ ayé òun ló ń bẹ lórí fóònù ọ̀hún tí wọ́n gbà ní ọwọ́ rẹ̀ ní orílẹ̀-èdè London lọ́hùn-ún. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid èyí tó wà ní orílẹ̀-èdè Spain lọ́hùn-ún ni wọ́n ti ń gbà á lérò báyìí pẹ̀lú ìgbáradì láti gbé ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé yìí eyín Kylian Mbappe ti ṣẹni ọdún 24 tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ PSG tí wọ́n sì ṣetán náà láti gbé ọmọ agbábọ́ọ̀lù kan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Man City tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Norway eyín Haaland báyìí. Haaland àti Kylian Mbappe ní ikọ̀ Real Madrid ni wọ́n ti ṣetán wípé ní gẹ́rẹ́ tí sáà wọn àti ìbáṣepọ̀ wọn bá ti tẹnubẹ́po nínú ikọ̀ méjèèjì tí àwọn ọmọ òun gbá bọ́ọ̀lù jẹun fún wọn yóò náwó gan wọn máa bọ̀ nínú ikọ̀ Real Madrid lórílẹ̀-èdè Spain nínú ìdíje La Liga ni. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, Manchester United àti Man City àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti fi ìfẹ́ hàn láti gbé ọmọ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Crystal Palace tó tún jẹ́ adẹ̀yìnmú fún orílẹ̀-èdè England eyín Mark Guehi. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti ń ṣojú tòtòrò láti gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún Mark kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace ní ìgbà tí ìbáṣepọ̀ àdéhùn rẹ̀ tó bá tẹnubẹ́po pẹ̀lú ikọ̀ Crystal Palace nínú àwọn ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ eléyìí tó wáyé lánàá ti ṣọjọ́ Sunday nínú ìdíje English Premier League. West Ham United àwọn forí na ògiri nínú ilé wọn ní sọ́wọ́ ikọ̀ Everton 1-0 ní Everton náà wọ́n mọ́lẹ̀. Bákan náà Aston Villa wọ́n ṣe àlejò àwọn ikọ̀ Luton wọ́n ṣe àlejò wọn dáadáa ní igi ìrèké 3 ni wọ́n dìde wọn lórí tí àwọn Luton dá ẹ̀gàn padà 3-1 ni. Brighton náà pẹ̀lú Fulham kò sẹ́ni tó fi àgbà wọn ra wọn wọ́n jọ ń wora wọn lọ́ọ̀kan ni ọ̀mì ni wọ́n ta ẹyọ kankan báyìí wọ́n ráyè gbá wọnú àwọn ara wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àwọn ni wọ́n tẹ orí apá ẹgbẹ́ wọn eyín Nottingham Forest ni wọ́n torí wọn bodò ni wọ́n ṣe ìrìbọmi alálàáfíà fún wọn 3-0 ni Liverpool wà nínú ààfin wọn tí wọ́n fi ta àlejò Nottingham Forest lọ́rẹ Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti bà United wọn jẹ́ báyìí tí wọ́n sì ti wó lulẹ̀ tí wọ́n ti dáná sun látọwọ́ akẹgbẹ́ wọn Manchester City ìlónà Manchester United mọ́lé dáadáa 3-0 ni wọ́n ráyè láti nà wọ́n bó ṣe wà nìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àbájáde English Premier League tó wáyé lánàá Sunday tí í ṣe ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún yìí. Nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ La Liga
ní orílẹ̀-èdè Spain bó ṣe wáyé náà ní ìṣàbájáde rẹ̀ rèé tó wáyé ní àná ọjọ́ àìkú Sunday. Real Betis àwọn náà ṣe dáadáa 2-1 ni wọ́n fi náà Osasuna o. Rayo Vallecano pẹ̀lú Real Sociedad àwọn méjèèjì náà wọ́n fi àgbà wọn láwọn ọ̀mì ni wọ́n ta 2-2 ni wọ́n fi mì àwọn ara wọn o. Athletic Club pẹ̀lú Valencia náà wọ́n jọ wá kò sẹ́ni tó fi àgbà wọn láwọn 2-2 báyìí ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn o. Atletico Madrid àwọn tí wọ́n ṣe dáadáa o ní ìgbà tí wọ́n fi yà jẹ Deportivo Alaves 2-1 òun ni wọ́n gbá wọnú àwọn Alaves. Bákan náà nínú ìdíje Serie A lọ́hùn-ún bó ṣe wà náà rèé o. Cagliari àwọn kó igi dáadáa bo Frosinone 4-3 ni wọ́n nà wọ́n nígbà tí Monza àti Udinese tí wọ́n jọ figagbága ọ̀mì ni wọ́n ta 1-1 ni o. Inter Milan àwọn náà fi àgbà wọn Roma 1-0 ni wọ́n ráyè láti nà wọ́n dáadáa. Bó ṣe wáyé nìyẹn o. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní òpin ọ̀sẹ̀ díẹ̀ nìyẹn nínú àwọn èsì àbájáde àti ìròyìn eré ìdárayá. Títí dojúmọ́ ọ̀la jẹ́tùmọ̀ aláǹfààní láti bá ọ̀tún rèmí ìpàdé lórí ìkànnì ìròyìn Feli-feli TV. Mo gbà á ládùúgbà wípé yóò nílé wa ọ̀nà nínú ọ̀wá o. Fúnmi Adélúgà lẹni tó ń ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ jẹ́ ká máa ṣeré ìdárayá ó dáadáa ní máa ń mára ní pípé ni o. Ire àtàrà láti pàdé ẹ ṣeun gan-an ni o.